ẹni máa gbé ká ó tọ́jú èyí ó gbé àgbẹ̀bọ̀ tó kẹ́ lájú mo yóò gbọ́ ọmọ agbára lọ kíkẹ́ tí wọ́n kú ọ lórí bàbá wa ò jẹ́ ká máa kú ọ àbájúpọ̀ kúrò látọ̀gbà àlàyé wọ́n lè ṣe fẹ́ tó wà ló ń tẹ́lá ṣèlú bá ṣèlú ọ̀gbẹ́ pírẹ́sẹ̀ ni ṣèlú ọ̀gbọ̀n wà nínú wọn wọ́n ìfò bí ọ̀gá ni wọ́n rà lóye ẹni mímú nínú ṣé irú ọba wa yẹn tó fẹ́ wọ́n fẹ́ ru ọba yẹn lọ wọ́n fẹ́ rẹ́kọ́lé lórí pamọ́ lé ó lè bọ̀ kẹ́ lọ́dọ̀ àwọn ìjẹ̀bù tó yẹ kúṣe oníṣẹ́ afọbajẹ iṣẹ́ tẹ̀wé kúṣe rè àwọn afọbajẹ ló dẹ́kun àwọn ìwé ìwé ní rẹ́dì tí kò dẹ̀ kó ẹjọ́ mà ìwé ìwé ní rẹ́dì tí kò dẹ̀ kó lọ́wọ́ afọbajẹ àwọn ẹgbẹ́ máa ṣe ètò àwọn ẹgbẹ́ máa ṣe ètò ẹ̀yẹ sí lọ́wọ́ wa torí ẹ̀ ìwé ìwé ń sọ yìí torí jọ́ọ̀tù ìkọ́nú ẹ̀ máa jọba ó ti dàgbà ọba yẹn kò lè ìkọ́nú ẹ̀ bá jọba wọ́n jọ kó ní ìwúrà náà ojú kò pọ̀ gbé àwọn òwe wà abẹ́jẹ́ ìlú paláàsì nígbà ṣe sí ìyẹ̀wọ́ ṣe gbogbo ẹ̀dá òṣòro ìjọba ilé ti kọjá kẹ́nà pé 200 million ilé ẹ̀rọ rẹ̀ ṣiṣẹ́ nígbẹ̀gbà owó náà wọn ìtòlówó 2 million ju méjì mẹ́ta lọ ọ̀rọ̀ tó kù wọ́n lẹ̀ lọ́nà tó wà bá àtúntò ní mínísírì tó ní gọ́ọ̀mẹ̀ntì wọ́n wà nígbà ẹ̀kẹ́ gbogbo mọ́tò ẹ̀gbọ́n fọ nípa odò ìṣàlẹ̀ nǹkan kò lọ 2.3 trillion nígbàdá àkókò àwọn ṣe lọ́wọ́ wọn ti bẹ́ẹ̀ aka àwọn àtọwọ́ kíkọ́ orí ẹ̀rọ bẹ́ẹ̀ kú nígbà pápá àwọn ìtọ́jú ẹgbẹ́ wọ́n wọ̀ ìtọ́jú nínú wọn òféwé kọ́kọ́rọ́ àlẹ́sọ̀n ojúra lọ́lọ́kọ́ ọkọ̀ mẹ́kù súpà onílòtọ́ ni ìṣe àjọlá gbé lọ́wọ́ ẹ̀rọ alọ́ọ̀kì àwọn iṣẹ́ ayẹyẹ àga tẹ́jọ́ ìdáwó àga ìdá ọlọ́pàá tó wọ̀nyí ẹni ṣe flọ́ ó pèntì rẹ̀ ó ti ṣe dáadáa tó wọ́n máa lọ òkè wà lọ ọwọ́ ẹ̀ máa lélẹ̀ láláì elérò ṣe òun ṣùgbọ́n dédé nìyọ dédé ìjọba pàpàtì bọ́ tó rọ̀ fún àwọn wa bí àdúdé palace wọ́n tún sọ that is excellent nídìílé mẹ́rẹ̀ ìṣẹ̀kùn àyè pègede ká ṣe ìdótó yìí tó náà adá ìdílé ló káwájẹ́ lọ káàbọ̀ déètì táwọn ọkọ̀ kẹwàá gbà káàdì ẹ̀ emergency ní ọba tí fọwọ́ yìí káwájí kó bá ti pè kẹta ìwà mẹ́gbà ó 2222 for each of you àwọn ọmọ ilé lábàámọ̀ fọ́ọ́dà àwọn fún wọn ní kọ̀ọ̀kan wọn náà gbọ́ ẹ̀ àfún yín access ẹ̀wọ̀ bísrọ̀ báwọn méjì àwọ̀ òwò ẹ̀ náà wà pẹ́ ẹ̀rùn ẹ̀ àwọn ọbẹ̀ ẹ̀yìn náà àwọn ọbẹ̀ ẹ̀ fojú rí torí wọ́n rí irú ẹ̀ rí ẹ̀kọ́ máa lu rẹ̀ rí kan ó sì dúró adétọ̀nà ọmọ ìlú ẹ̀ ló gbé wa so I cannot see it but this is a life opportunity for you to be there but for security reasons contestants and be advised to keep up so kọ́ba ní wọn náà àmọ̀ ọ̀gbà target ní ọmọ kọ́ba ní wọn kó sí representative for the year all what you want to do there is to come to ọdẹ nominate rẹ that's all ọlọ́wà fún wa ṣe o ẹ̀jù wa lọ mítì yẹn lẹ́ka ṣe before nomination ó lẹ́ra ṣe wọ́n lè pe òfin kọ̀ọ̀kan wáyé ní ọmọ ọdún wọn lọ but before the meeting before nomination general nomination we are holding it now the government postpone tomorrow which will be the day tamakwe card whether they postpone it you will lis ten to what they mean and what they saw before doing that so God save us all no answer me nígbà yìí a fẹ́ jẹ́ kí bàbá wa ọmọ bá ṣọ̀tẹ̀ wọ́n fún wa ní ọ̀rọ̀ ìyànjú láti lè gba gbogbo ẹbí Káyọ̀dé ṣọ̀tẹ̀ sá fẹ́ kẹ́ fún wa ní ọ̀rọ̀ ìyànjú kan tàbí ìkejì. orúkọ sí ní ọgbọ̀gbà Nàìjíríà Káyọ̀dé ṣọ̀tẹ̀ nínú mímọ̀ the great honour for open ìsọ̀wọ́n ìdíwọ̀ ọba afẹ́jẹ ìlú wa mọ̀ ìṣọ̀ba kékeré ìṣẹ̀dùn àlọ́kọ̀
wọ́n lè máa fún ọ ní ọba tó dáńtọ́ tó ní kìmílò tó lọ́gbọ́n lórí tó ní sùúrù tó ní wà. ọ̀rọ̀ owó kọ́ là ń sọ o, ọlọ́run ti bless ìjọba láti lọ wá. òṣèré ọba tá à ń fẹ́ tó ní leadership quality ju àwọn tí ẹ̀yìn wa. ọba tó ní ìrẹ̀lẹ̀ tí gbogbo wa ó tóbi lé o kéré lé o kàmá ní access sí. lẹ́gbẹ́ owó kọ́lá sàn kò lè dé kọ́lá sàn tó rí kábíyèsí tí ò ní sọ pé ìwọ kẹ̀wọ́ kéré kí wọ́n á dédé wájú inú ẹ̀kọ́ là ń wá. yẹ́sì tó bá sọ̀ fún kalẹ̀ nínú ààfin a máa pín káàkiri ni ìṣe fún tiwa nìkan ni tí gbogbo ìlú ni wọ́n á gbẹ́ sọ̀rọ̀ kalẹ̀ ní ààfin wọn ò gbèrò yàn tí wọ́n gbèrò ẹ̀ wá wàá sọ̀ kalẹ̀ a pín káàkiri ẹbí yẹlẹ fi wọ́n pé alẹ́ ọba tó mọ̀ ẹ̀tọ́. Well, at the same time, I'm accountable sí gbogbo ilé, sí gbogbo wa individually and collectively. Tẹ́ bá ní nǹkan láti ọ̀rọ̀ ìjọba, based on my own experience in Benin, for example, tó bá ti dé ọ̀dọ̀ ọmọ ọlọ́ba lẹ́dọ̀ ikú ọ̀pọ̀lọpọ̀lọ̀ láti bí wà nílẹ̀, consider it done. Kò sí bó ṣe lè kéré tó wọ́n ti lè jẹ́ Benin man kò ní access láti rí ọba. Bá dẹ̀ máa yọjú sí ẹ kúrò àga pẹ̀lú adé ló máa lórí ẹ̀. láṣẹ Ọlọ́run bó ṣe máa rí lọ́dọ̀ wa ni. So wọ́n sọ pé the crown is for you, not me. bẹ́ẹ̀ni. Adé yín lòun dé kì í fúnra òun tó ẹ̀yin lòun represent. So ẹja àdúgbò náà bàbá wa kó ń ṣe kìtìkìtì tó ń ṣe gbogbo àbọ̀ ní sùúrù ni misinformation ti pọ̀ jù níta irọ́ pọ̀ ẹ̀ẹ́dẹ́ pọ̀ ìwà wọn kẹ́ni má nílé yẹn tó mi ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹjẹ́ àfọkànbalẹ̀ a máa fúnra wa lọ́ba gidi tó mọyì àwọn èèyàn tó ní respect fáwọn èèyàn tó máa gbé orúkọ fún ṣẹ̀kù àgbà a lè má ṣe 65 years o ẹ̀ta náà àṣẹ díẹ̀ bẹ́ẹ̀. Ìjọ ọdún ní ju bẹ́ẹ̀ lọ, ajá fọkànbalẹ̀. ẹ ṣe àárí ọjọ́ náà ògo ilé wa Ọlọ́run jẹ́ kó bọ́ sọ́wọ́ ìlú bí ó. Bàbá fún mi lóye ẹ̀pẹ̀ láwùjalè. Everybody kọ́ gbé ilẹ̀kùn sọ́rùn, agbéfìlà, agbágbádá, afẹ́jà àwùjalè, ta ní àwùjalè, kí ni àwùjalè? Báwo ló ní gbónílẹ̀ àwùjalè ti bẹ̀ mo ló dé? Àìmọ̀ ẹ̀tọ́ àmọ́ nǹkan tí àwùjalè jẹ́ o. Tẹ́ bá mọ nǹkan tó wà nílẹ̀ Ìjẹ̀bú, ẹ̀kan sára pé Ọlọ́run kẹ́ ń Jẹ̀bú. Kò jú báyìí náà lọ ṣùgbọ́n èmi sọ fún yín pé gbogbo nǹkan mèremère tó wà níbà yìí gbogbo ẹ̀ la máa lẹ́sì lágbára Ọlọ́run. So unfortunately táìmù sí mọ́ àbá ṣe workshop yẹn láti educate àwọn brothers wa àwọn ọmọ ọba tó fẹ́ jọba kọ́ lè wọ̀ pé challenges wà wájú wọn ó pọ̀ díẹ̀ so that they be ready prepared láti not only educate themselves but be fully prepared to represent us because of what Ìjẹ̀bú stands for. Ìjẹ̀bú ò lẹ́gbẹ́ o àní ráìvà gbogbo ìrọ́tọ́kọ̀ pa ní social media ìlànà bẹ̀rẹ̀ kò sọ̀rọ̀ mẹ́ ara yín bí báyìí nípa Ọlọ́run ló wá ti máa kẹ́kọ̀ọ́ ọlá àṣẹ ẹ ṣe ohun tó bàbá ẹ ṣe ọ̀rọ̀ jíjẹ fún wa. Mo láti dúpẹ́ lọ́wọ́ ìjìnlẹ̀ ṣọ̀tẹ̀ fún nítorí tí yẹn ó ti arrange seminar rẹ̀ ẹ jẹ́ wa ìjọ méjì péré ìfẹ́jẹ́ seminar wọn ọmọ àṣírí Àwùjalè pé mọ́sọ̀kẹ́ wọ́n dẹ̀ mọ ẹnu lọ́fẹ̀ẹ́ lórí wọ́n kọ́ gbọ́ wọ́n kọ́ sábà gbé lẹ̀kẹ́ wọ́n kọ́ máa ṣe kò bá sọ fún wọn pé kí ní èèmà sí kékeré ilẹ̀ ibi tí Dangote wà Ìjẹ̀bú èyí ilé Àwùjalè ní ọ̀rá àlẹ́ sí kékeré lọ́wọ́ kò jẹ́ kọ̀ǹtáàtì ìjìnlẹ̀ ṣọ̀tẹ̀
But how do we do this? We get historians with documents. Àwọn àmì sọ̀rọ̀ wọ́n sọ̀kọ̀. Nípa sọ̀rọ̀ 200 years ago. Ṣé wọ́n ti bí báyìí? That's why wọ́n gba torí ẹ̀ sọ. Gọ́gọ́rù tó gba bí sọ. Wọ́n gba ní kọ́ọ̀dù out of evidence. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kan. Ṣé bí this evidence lọ́wọ́ ṣe bí sọ gbọ́ èso ojú rẹ̀ abọ́ yẹ ìjọ nípa yẹn. So documents gan ráfẹ́ fi ṣe gbogbo pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rọ̀ tí lédè ìyá àdẹ́bù ṣe ilẹ̀ yẹn kíkọ́ sí. Èmi fúnra mi ọmọ ìgbómìnà àbí ọmọ tábà àwádẹ́ mọ̀ bí wọ́n ti wá gbogbo ilé tó bá sátọ̀tù tó bá sátọ́sì ilé ìlú máa borí wọn lágbára Ọlọ́run gbogbo ara báyìí ní ṣẹkúṣẹkú fi ń ṣàdé owó tí gbogbo yín máa ná tí gbogbo wa máa lù Ọlọ́run ò lè fi gbọ́kùn kan nu wọn àwọn bàbá wa yìí kò ní pa àwọn àìsàn ní ṣe wọn Ọlọ́run ṣe ń wà lọ́jọ́ òní tó dẹ̀ ń bẹ lórí ìtẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa wà bẹ́ẹ̀ náà ṣe máa bẹ àti kóra wa jọ lọ́jọ́ tòní wọ́n sọ lọ́jọ́ náà níjọ́ta dífá náà wọ́n nílé yóò ní gbèrú wọ́n nílé yóò ní gbà yìí ṣùgbọ́n ó gbèrú ó gbà yìí gbogbo alájókòó yìí àṣọ ọmọ àlè àṣọ ọmọ àtọ̀hún rìn wá àṣọ ọmọ tí ò mú nínú ìyá àti bàbá ẹ̀ Elédùmarè á dẹ̀ wà pẹ̀lú àwa ẹ ṣé mo dúpẹ́ o. Ìjókòó yìí àìsí níbẹ̀ láì dá sí àwa ọ̀tá bá wọn àwa fúnṣe wà ní àbẹ́gbọ́ orí mi sọ ọmọ ọba ìlú kẹsí kọ́ ọkọ̀ bíjọ́ tẹ̀ kọ́ ọba lè faró kọ́ kọ́ lámú ẹ̀gbọ́n bá ṣe wí lẹ̀ tó yá gbé pépà fọ́ náà ìgbẹ́ kìlì wọ́n fà wọ́n tó gbẹ̀ òun ò ṣe o kàbíyèsí ṣì wà níbẹ̀ o ẹ̀yin náà ní kàbíyèsí ṣẹ́jẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ojú wo fọ ọ̀yẹ́kẹ́lẹ́ mi ṣe ń rìn èdè lọ torí náà ọba ní Ifá àti dédé ẹni ìwádìí aṣọ nímọdún aṣọ oṣùmọṣù aṣọ olóògbòrò agbálamàgbò ẹ máa ń gbọ́ ọdún jẹ́ àwọn wọ́n ní fi èṣà ṣe mọ́ sínú máa dùn ọyìn tó bá jẹ ọ̀gbẹ́ ẹ má jẹ́ ká fi ṣètò olówó ẹni ẹ̀dẹ́kọ̀ òun fẹ́ gbà 25 million mo ní sit down what are you talking owó yẹn mi dẹ́sẹ̀ dáadáa jókòó ọmọ ọba rẹ̀ ń sọ̀rọ̀ nítorí náà àátọ̀ba gbé ẹnu ọba dípọ̀ kò tọ́ sí ìgbà wọ́n ti pè ọlọ́nìkọ̀sọ̀ ìka tó tọ́ sí la fi ń ronú abẹ́ ìgbóni yẹn ní ìka tó tọ́ sí la fi ń ronú o mímú tayé mímú kọ́ni mímú lòwú mímú àlàbà ṣùgbọ́n ló bá ti tọ́ sí gbọ́dọ̀ ìlú àtòrò àtúbà àtúnṣẹ́wò ṣákìlù orí ẹni bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n ní fọ́lọ́ náà ṣe é o ẹni pàtó sọ fún fọwọ́ olùwà káàdìrà ìrí ìmọ̀rí ẹni nù ebi dẹ́yìn ẹ̀ ń dẹ́kọ̀ máa fi ẹsẹ̀ wá sí i ọmọ gidi wọ̀ wá ó rábì tí ọlọ́mọ ẹni tẹ̀ mọ̀ fún ọmọ ní àwọn yóò ti ṣáájú àwọn kó ń tọ́jú ẹni lẹ́kọ̀ọ́ yẹn owó ìtọ́nà rẹ̀ ìgbà yìí máa fọ̀nà rẹ̀ ẹnikẹ́ni ní ẹ bá kiri fọ kí ní ìwé tọ́sí ẹgbẹ́ mú o ẹ má ta ọba ìwé o lẹ́bi tó owó yẹn bí fọkọ bá ta ọba ìwé máa bọ̀ wọ́n o èmi sọ wà wò ó sọ ní NTA o ẹ tó bá wọ NTA bẹ́ẹ̀ ni mo sọ àwọn lọ́ba tó gbogbo kábíyèsí o adé náà pẹ̀lú rí o pàtàkì ọlọ́wà ọmọlúwàbí wọ̀ wá tó bá ti rí níyé ló ń pè wọn náà ṣe ọmọdé àlẹ́ tá a máa jọ ṣe pẹ̀lú wàhálà nìsín náà dúró rẹ̀ èyí sì ń lu rẹ̀ ẹni tó bá tọ́ sí mo ti kọ́ ní ti pé ìka tó tọ́ sí mú la fi ń lò ó ìka tó tọ́ sí mú ni ká fi lò ó ọ̀la wàlà háwùlà wàlà kùwàtà ìlà ìlàyà ikú tó ń tọ́sẹ̀ tó ń ṣe lẹ́gà lẹ́jà máa jọ dàgbàjà àrùjọ ìlú tó ń àárọ̀ mọ́ ẹ̀rí wà jẹ́ wà tó. ká fira wa lọ́kàn balẹ̀ òun tó sáré wá náà ló máa sáré lọ ilé yìí ní dọ́kúmẹ́ǹtì ilé yìí mọbi tó máa rìn sí òun ti báyàn létí rí ń jẹ̀bọ́dé ó ti fàbọ̀ yọ ó ti jẹ́ gbajáde kọ́ náà yàn ní pankẹ́rẹ́
oríṣiríṣi ló ti ṣe ní Akilẹ̀ Ìjẹ̀bú àti èyí tó ṣe lẹ́kọ̀ọ́ òun ò mọ̀ pé lẹ́yìn ń kọ̀rọ̀ jọ. gẹ́gẹ́ bí yàrá ṣe sọ oṣù náà ti débi tó ti fẹ́ torí bọ plane ṣùgbọ́n ká wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn bàbá tó bá lórí àtẹ tó bá lórí ìtẹ́ gbogbo wọn pátápátá lọ́gbọ́n o wọ́n ní kó kọ ìwé kó fi ra rẹ̀ hàn gẹ́gẹ́ bó ṣe jẹ́ ṣùgbọ́n kò síbi tẹ́ ti máa sáré tí ẹ bá ní ọmọ mẹ́wàá ẹ máa ní kan tó máa wò wá ọmọ àlè ẹni tọwọ́ bọ̀wé fún àwọn bàbá wa ti yànnà náà o òun kọ́ ló lórí ẹbí ilé àwọn o òun kọ́ ló ọmọ ilé àwọn o òun kọ́ ló dàgbà jù láàrin àwọn ohun tó òun ló ṣe ládàpọ̀ ààrẹ ìbínú mi dẹ̀dùn ọmọ ẹ̀ náà rí wà náà jáde ó gbàgbọ́ pé bàbá òun ṣe àṣìṣe ó gbàgbọ́ pé bàbá òun ṣẹ̀ṣẹ̀ gbé ó gbàgbọ́ pé bàbá òun ṣìwàwò Mr. Sanwó-Olé ẹ ó ti yé púpọ̀ nù wa èyí tẹ́ bá wá rí tó bá tọwọ́ bọ̀wé fún Wàsíù gbọ̀ngàn fúnra rẹ̀ àwọn méjèèjì irú wá ìgìrì wá ni wọ́n torí náà ẹ fọkàn yín balẹ̀ àwọn bàbá tó yìí wà lórí àpèrè lẹ́nu wọ́n tó tán tí wọ́n fi dọ́kúmẹ́ǹtì báyìí hàn lẹ́yìn á fi jẹ́ fún wọn tó bá lóò gbọ́n wọ́n á jẹ́ kí ọpọlọ tó wà lórí ẹ̀yẹ tí ò straight á dẹ̀ rìfọ̀máǹtì ẹ̀ ìlú Ìjẹ̀bú Òde ìlọ́ ti máa rìfọ̀máǹtì ọpọlọ Wàsíù Ọlásùnkàn tí wọ́n bá rìfọ̀máǹtì ẹ̀ lọ́dọ̀ wọn lẹ́kọ̀ọ́ ìlú Ìjẹ̀bú Òde ìlọ́ máa ti mọ̀ pé kọ́ ayàtọ̀ àwọn òkè ń fira wa lẹ̀ ẹni tó padà wá dalẹ̀ ìlú tó wà láàrin wa ń bí tó ń ṣiṣẹ́ fún oṣù ló máa ṣí mú wọn dànù ẹ̀yìn kété náà fọ́ ṣẹ́ o níta níje báyìí lọ́ máa gbọ́ pọ̀ ẹni náà o kò bá jẹ́ ọkùnrin kò bá jẹ́ obìnrin tó ń gbowó lọ́wọ́ Wàsíù tó wá ń gbọ́rọ̀ ní ilé tó lọ sọ ó kó o sì jàdí ara o dípò náà báyìí lẹ́kọ̀ọ́ lẹ́lẹ́kọ̀ọ́ ń da o dípò náà báyìí lọ́mọ máa gbà kú ẹni náà tó bá ti ń pa ẹran sójú òògùn tó ń pajá sójú òògùn ní gbígbóná tó ń pa ẹran sójú òògùn torí tí ó ṣí ní gbígbóná náà lẹ́nu ló máa kú ló máa tó láyé o àwa ò ní kó kí tẹnìkan ní ó bàjẹ́ o àbí kẹ́nikẹ́ni ó dàbí o bí tilé wa ṣe máa da bọ́nà wa ṣe máa là tí tọkùnrin tóbìnrin tọmọdé dàgbà tí ò ní sọ́fà pé kọ́ òun darapọ̀ mọ́nú ilé eré yẹn là ń sá o 100 years kò ń ṣe ọdún kékeré o kọ́ wá ní pé ọmọ àtọ̀hún yìí wá gan tó yẹ pé ìdílé bíi márùn ló ní tí bàbá wọn ti jáde tí ò mọ bí tí òun ṣe jẹ́ ló fẹ́ dà bí Ìjẹ̀bú Òde rú àdàbà lẹ́nu tó máa dúró tì wá tó máa dúró pé kọ́ ẹbí ìwùn ọmọ tó kéré jù nù lé ẹbí ìwùn ọmọ tó dàgbà jù nù lé gbogbo ẹbí ará ọkùnrin obìnrin èèyàn ọ̀hún ni ó lè máa dúró tì wá kalẹ̀ òun lọ́wọ́ máa fún wa o àní dààmú o torí náà ẹ lọ fọkàn balẹ̀ ẹni tó sáré kò sáré tiẹ̀ nù mo fẹ́ kó wọn pé fẹ́ kó kàlùwá lé nù ọjọ́ tí ajá bá fún wọlé kò fún wọn bá fẹ́ jẹ wẹ ẹ má gbádùn ẹ má rìn kàn ọ̀rọ̀ Wàsíù ti dàbí sẹ́yìn tó ti jọ Elédùmarè wà pẹ̀lú wa. Which are assisted from reception please elevate ẹgbẹ́ sókè jù báyìí lọ kò ní rẹ̀ kò ní suyi adùn jù báyìí lọ. I'm very very proud of you all. Look at. Thank you. Anybody tó bá wù kó débẹ̀ ọlọ́mọ ọba kó jọ ọ́ kó má gbàgbé olórí ẹbí wa o kó má gbàgbé olórí ẹbí wa o mo ń gbà wọ́n nímọ̀ràn ni o kó má dẹ̀ gbàgbé ilé yìí o olórí ẹbí nìkan kọ́ o lórí àwọn èèyàn kan wà tí wọ́n ń gba owó èlò náà fẹ́ wá lọ́ọ̀jì sí àkáǹtì ilé yìí mo bẹ̀ wá ní kájọ àwọn tó jẹ́ kábíyèsí ọlọ́run á fún yín ṣe o ọlọ́run á dàgbé yín délẹ̀ lérí ẹnì yòówù tó bá wù kó jẹ́ ẹ má gbàgbé ẹni méjì àkọ́kọ́ ẹbí ẹ̀kejì olórí ẹbí torí èèyàn kan ló ṣe kíni ló gba tiẹ̀ lánàá. ẹ ṣe òkú ìmọ̀. ọba ti débẹ̀ pápá àgbọ̀dọ̀ jẹ́ ní awuyewuye kan lọ ta gbogbo àwa youth ta lè wà ní orí social media à ń rí bó ṣe ń lọ tábà ní pé ká máa fún wọn ní èsì pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ bí òní sí Lagos State bó ti ṣiṣẹ́ ó lẹ̀ náà wọn kan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn information kan wà tó yẹ pé kò lè tẹ wíṣù délé àwọn tó já youth wa tó jẹ́ ọmọ inú ilé yìí gangan ìkọ́lá bẹ́ẹ̀ kọ́ máa ṣe ní bí àwọn kan wà tó yẹ kọ́ àwọn bàbá wa tó yẹ pé wọ́n ń parọ́ fún wa. ẹ má jẹ́ kó rú fún wa. Hello
tó jẹ́ pé àwọn bàbá tó parọ́ fún wa káàdì mọ̀ pé àwọn bàbá táwa mọ̀ tó jẹ́ àwọn olórí ẹbí àdẹ̀tún máa rí wọn bá because bàbá ń ṣe gudugudu méje yàyà mẹ́fà yàtọ̀ sí Prince Wasiu Ayinde tó ń pera ọmọ Jàdí Àrà mo pẹ̀lú ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ yẹn àwọn information kan máa ń wà tó máa ń rí kó lójú pé wọ́n máa post ẹ̀ ní àwọn a máa ń tètè ń gbọ́. Ẹ káàsán bàbá wa Káàsán. a wà pẹ̀lú olórí ẹbí Fùṣẹ̀gbùwà ní ilé ńlá Àgùṣẹ̀bí bàbá ẹ dárúkọ wa fún. èmi ni ọmọọba Adédòkun Ajídàgbà olórí ẹbí ilé Fùṣẹ̀gbùwà a ṣe ìpàdé lénìí gẹ́gẹ́ bí òfin ti sọ kọ̀ọ̀kan bá máa ṣe public nomination àwọn ọmọ oyè ẹbí láti péjọ kán ṣèpàdé kán dẹ̀ sọ bọ́n máa ṣiṣẹ́ wọn èèyàn rà ti fi sí ọjọ́ ìní ṣùgbọ́n wọ́n ṣe ìpè wá láti local government Ìjẹ̀bú-Òde fọwọ́fọ́ká ká report ní Abẹ́òkúta ní Tuesday ọ̀túnla so ìwé ìrànwọ́ fún wọ̀ hall bá máa bẹ ṣe nomination yẹn ìyẹn ní àfẹ́ pẹ́ẹ́nì ní tẹ́lẹ̀ kọ́ńdẹ́ ti postpone rẹ̀ due to instruction of the government káwádé dín náà tàbẹ́kúta máa bá pẹ́ ìwé yẹn olófin wí ráṣẹ́wé ẹbí láti ṣe ìpàdé kókó wọn jọ kó sọ déédéé bọ́n máa ṣe ṣe láti lọ nominate àwọn ọmọ oyè ìyẹn kò ń dẹ̀ ṣe é ṣe ní ọ̀la náà yìí láti 15th of December káwádé dín náà tàbẹ́kúta we take another date. Ẹ ṣeun gan bàbá ṣé torí awuyewuye tó ń lọ kákàkiri lọ́tún lọ́sì ṣé ń ṣe wípé bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ àbí nǹkan kan. èsì inú ilé ṣẹlẹ̀ àti ṣe iṣẹ́ ní dojú àmẹ́ dédé ní mòfin tí dé ìjọba náà mòfin èsì ní orílẹ̀-èdè Nàìjíríà that's right there are good human rights so èsì no high tí nǹkan náà lè wà we are under our rights àwa nàbẹ́ ẹ̀tọ́ wa èsì awuyewuye kan òfin náà bọ́ mu ṣiṣẹ́. Awuyewuye tó tún lọ lórí ayélujára wípé àwọn olórí ẹbí wọ́n ti gbowó fún àwọn kan wọ́n ti ṣe báyìí wọ́n ṣe báyìí bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. olórí ẹbí gbowó fún àwọn lẹ́sìn. wọ́n ní àwọn kan gbowó fún àwọn olórí ẹbí kan wípé torí náà wọ́n fẹ́ compromise àbí nǹkan kan. owó lè gbowó olórí ẹbí ìṣàfọ̀bàjẹ́ olórí ẹbí ẹ lè mọ ọmọ ọba àwọn afọbajẹ rẹ máa mọ ọmọ yè kan bá mú tán wọn tún gbé lọ́dọ̀ state executive àwọn èèyàn dẹ̀ máa gbé òfin lè bẹ́ẹ̀ ṣe lè mọ owó olórí ẹbí wọ́n kàn ìgbésí ayé rúmọ̀ ra wa yìí wọ́n rí wọ́n mọ̀ wọ́n lè ṣe wọ́n sọ kí bá mọ owó olórí ẹbí kọ́ ẹ̀ máa yàn ọba àwọn afọbajẹ ẹ̀ máa yàn ọba kọ́ wọ́n àbátúyàn òun lọ rí state executive wọ́n fi wí rẹ́sẹ̀ nílé ẹ̀fọ́ àgíw yẹn kọ́ńdẹ́rì olóbi ẹbí wọn fún owó kan sọ. Ẹ ṣeun gan bàbá mi. ibi owó yẹ kan dá ní tí èmi Lágùṣẹ̀bí nígbà kan bọ̀ lọ́wọ́ wọn ìbàdàn lè jáde fún gbà ya ìsílẹ̀ kan lọ́wọ́ òun kó proof òwe sọ̀rọ̀. Ẹ ṣeun gan bàbá mi gẹ́gẹ́ bí olórí ẹbí ilé Fùṣẹ̀gbùwà tó dẹ̀ jẹ́ akíkanjú tí gbogbo èèyàn ń gbóríyìn fún bàbá ẹ sọ fún gbogbo ọmọ Ìjẹ̀bú nílé lóko nítorí pé gbogbo Ìjẹ̀bú ganu wọ́n dẹ̀ ń wò pé ilé Fùṣẹ̀gbùwà kí ló fẹ́ ṣẹlẹ̀ bàbá ẹ fi fún àwọn ọmọ Ìjẹ̀bú ní ọ̀pọ̀. ohun rere máa ṣẹlẹ̀ àti fún wọn lọ́kàn balẹ̀ fọ ẹnu orí rẹ̀ pé kó ní làǹkàyè kó má tún ilé ṣe kó má tún dédé Ìjẹ̀bú ṣe àtàkìlẹ̀ Ìjẹ̀bú ìṣọba ẹ̀ máa tilẹ̀kùn mọ́ ọdún náà fi rà máa mú tí Adétọ̀nà ti kọ́ ẹnu ọgbọ́n so that ìwé lè ṣe rẹ̀ ó mọ̀ gbà méjì ń gbé Síkírù Káàdé lọ kóòtù ní ilé àìnájọ́ ayé rẹ̀ òun àti ṣùgbọ́n mo gbé wọn lẹ́lẹ́jọ́ mo lè gbàdájọ́ so ìṣọba ilé ṣe rọ́ọ̀fù lójú èmi àkìrun Adéròdé ẹ̀ tí gbogbo wa ni ṣáàkàn fọkàn represent èsì mo ti fọkàn wọn balẹ̀ ilẹ̀ ilé kọjá yìí ìsàlẹ̀ àmọ̀nà ọmọ mi ò bọ̀ tí lè ṣe mẹ́sì ní bàbá wa dédé ní sọ́fà mi jìyà for over 18 years ní gbogbo Adétọ̀nà lọ nílé ẹjọ́ kó ṣe àwọn ti kọ́ bá dẹ̀ ti gbé lọ káfọ́ mi pè nẹjọ́ fọ́n gbọ́ bá nẹjọ́ mi máa pè nẹjọ́ máa jẹgu mo pè nẹjọ́ mo kú jẹgu mo rẹ́yìn rẹ̀ so èsì ọba ilé dán rọ́bìṣì. ẹ ṣe kọ́ bàbá wa orúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ ní. Ayama Adédòkun Ajídàgbà olórí ẹbí ilé Fùṣẹ̀gbùwà.